Ẹ kúlé o láti iléeṣẹ́ IŞÉ Ventures. Mo kí gbogbo ẹ̀yin olólùfẹ́ wa nílé lóko lódò lẹ́yìn odi. Ẹ̀yin tẹ́ ń fẹ́ wa níkànnì iléeṣẹ́ IŞÉ Ventures lórí Facebook, ẹ ṣé. Ẹ̀yin tẹ́ ń tẹ̀lé wa lórí TikTok, a dúpẹ́ lọ́wọ́ yín. Ẹ̀yin tẹ́ ń tẹ̀lé wa lórí YouTube page wa, lórí Instagram page wa, a lò yín lọ́gọ̀ ẹnu ẹ̀mọ̀ ṣeun. Ẹ wo, pápápá ni mo fẹ́ ṣe bí àwọn bàbá àṣọ̀nà. Iṣẹ́ kékeré yìí ni mo fẹ́ fi hàn, iṣẹ́ àwúre ńlá ni. Àwúre tá a fi ń tajà, ó ní mo fẹ́ fi hàn. Báwo ni wàá ṣe ṣiṣẹ́ àwúre ìtajà yìí? Kí ló máa lò láti ṣiṣẹ́ àwúre ìtajà yìí? Tó jẹ́ pé wàá pàtẹ, wàá tà, ò ní pàtẹ kó má tà. Ohun àkọ́kọ́ tó o nílò, òun rèé, iṣu tí Yorùbá máa ń pè ní iṣu gbégbé. Iṣu gbégbé. Wàá gbọ́ tí Yorùbá sọ pé olú gbé, olú rìn, olú sọnù. Wọ́n á ní gbégbé ní gbọ́mọ ròkun, gbégbé ní gbọ́mọ rọ̀ṣà. Olú gbé gbére mi wá fún mi. Bẹ́ẹ̀ làwọn àgbàlagbà jọ̀hún àná ṣe máa kí gbégbé. Báwo ni wàá ṣe lo gbégbé tí wàá fi pàtẹ, tí wàá sì tà? Sórí gbégbé, ó jẹ́ igi kan tí máa ń rà nínú, tí máa ń kù, tí máa ń kù. Gbégbé a máa kù. Ó jẹ́ igi tó máa ń rà nínú, tó máa ń kù. Báwo ni wàá ṣe ṣe? Ìwọ wo ohun tí mò ń sọ rèé. Sórí gbégbé tó bá ṣe báyìí. Sórí bí mo ṣe ń ṣe yìí. Sórí bí mo ṣe ń ṣe yìí. Sórí bí gbégbé ṣe ń kù. Ṣé o ti rí? Ṣé o ti rí èlùbọ́ gbégbé? Oògùn rèé. Oògùn rèé. Oògùn lèlùbọ́ gbégbé. Sórí bó ṣe wà yìí. Tó bá fẹ́ mọ̀ pé lóòótọ́ gbégbé ni wọ́n tà fún ọ. Ìwọ mú gbín kan. Ìwọ fi gbín lẹ̀ báyìí. Kó wá fi gbégbé lẹ̀. Wọ́n rí i pé ìgbín ò ní lọ ọ̀nà ibi tí gbégbé wà, yóò sá fún un ni. Ẹ o, gbìn àṣá ni. Ọkọ ọ̀gbìn, òun ni gbégbé jẹ́. Sórí èlùbọ́ gbégbé tó kù lára gbégbé, òun ló nílò láti ṣiṣẹ́ yìí. Iṣẹ́ àwúre tí mò ń sọ yìí. Sórí tó bá ti wá èlùbọ́ gbégbé tó bá parí, ó wá lọ wá ẹyẹ òbẹ̀. Ẹyẹ tí Yorùbá ń pè ní òbẹ̀. Wá lọ wá ẹyẹ òbẹ̀ mẹ́ta. Ó wá àtàrí mẹ́ta. Má gbàgbé o, ẹyẹ òbẹ̀ mẹ́ta. Wàá wá àtàrí mẹ́ta. Àwọn baba jọ̀hún àná, wọ́n á máa wá nǹkan láàrin ọjà. Kí ni wọ́n máa wá? Wọ́n máa wá nǹkan tí ewúrẹ́ bá jẹ tó jábọ́ lọ́wọ́ rẹ̀ láàrin ọjà. Nǹkan tí ewúrẹ́ bá jẹ tí wọ́n gbà lẹ́nu ẹ̀ tàbí tó jábọ́ láàrin ọjà tàbí tó jẹ lájẹkù sáàrin ọjà. Ìwọ lọ àárín ọjà, bóyá lálẹ́ ni, bóyá láàárọ̀ ni, bóyá lọ́sàn-án ni. Àjẹkù ewúrẹ́ àárín ọjà, ìwọ mú díẹ̀. Ń lọ wàá jó mọ́ òbẹ̀ àtòdìdí àtàrí yìí. Tó bá ti jó tán, ẹbu ẹ̀ wàá lọ. Ọ wàá lọ ẹbu ẹ̀. Ọ wàá lọ ẹbu ẹ̀ mọ́ ohun tá a kù dànù tàbí ohun tá a gbà lára gbégbé yìí. Ìyẹn àtíkè gbígbé. Ọ wàá lọ mọ́. Tó bá ti lọ mọ́, ó bá parí. Níbi tó o ti ń tajà, ìwọ wá gun kan bẹ̀ kó máa kù sí. Ìwọ máa kàn máa kù sí gun kan bẹ̀. Gbogbo ẹnẹnẹ kó pọ̀ rẹ́rẹ́rẹ́ o. Wá gun kan kọ̀ọ̀kan bu díẹ̀. Bí ìgbà tó mú ọmọ rí ìka báyìí, fi bu díẹ̀. Bí ìgbà tó mú ọmọ rí ìka báyìí, tó mú ọmọ rí ìka báyìí. Sọ́ọ́rí báyìí, ìwọ fi bu báyìí. Kó wá bu sí gun ẹ̀ báyìí. Tó bá parí. Tó bá parí, fi yókù lẹ̀ fún Olódùmarè. Kò sí ń tọ́ pàtẹ lọ́gbàrá Olódùmarè tó ò ní tà níbi tó bá ṣe sí. Ó fẹ́ pè mí? Pè mí sí nọ́mbà yìí 090 65 63 61 84. Ìlú Ọ̀kínì la wà l'Óṣogbo. Tó bá ti wọ́n àárọ̀, tó bá ti dé junction Ọ̀kínì àkọ́kọ́, ìwọ wọ́kadà láti bẹ̀ kọ́ lọ iléeṣẹ́ IŞÉ Ventures. Títí dìgbà tí wàá fi wá, tá fi pàdé, àlàáfíà, ayọ̀, ìdùnnú kó mọ bá gbogbo wa gbé o. Ká fi lè pàdé.